tá bá pè Ọlọ́run àdéhùn Ọlọ́run náà ni pé òun ó dá wa lóhùn kò sí bí bùkátà èèyàn ṣe lè wò fún tó àbí pé èèyàn ṣe lè ní bùkátà síwájú Ọlọ́run pé kíní ọ̀nà tí wá dí ibi tí àbáyọ ọ̀nà àbáyọ ibi tó wà náà ní ká padà sọ́dọ̀ Ọlọ́run ká pè Ọlọ́run. Bákan náà nínú Suratul A'raf àyà 55 níbẹ̀ ọba àdékẹ́lá sọ pé ud'u rabbakum ẹ máa pè Olúwa yín ẹ máa pè Ọlọ́run ọba yín tadarru'an wa khufyatan lẹ́ni tí ó máa ṣe pẹ́pẹ́ fúrú síwájú Ọlọ́run tẹ́ bá ń pè ẹ máa pè tìtẹríba tẹ́ bá wá tún pè wa khufyatan ẹ máa pè ní jẹ́jẹ́ kìí ṣe pé ẹ máa ké gbòsí bí ẹni pé ẹni tẹ́ ń pè sí nítòsí náà kánú tó bá fẹ́ ṣàdúrà wọ́n mọ̀ wá pariwo ẹ pariwo Ọlọ́run o ẹni tó ń bá gòkè ńlàdúrà yóò gbà Ọlọ́run yìí sọba di tí kìí sì sọba tí ò sí pẹ̀lú wa ọba tí máa ń gbàdúrà ẹ̀dá ni náà ni ara ẹ̀kọ́ gbígbàdúrà ńlọlọ́run sọ fún ẹ̀ peter bá pé wà khufiyatan ká pè ní jẹ́jẹ́ àárín wa àtọlọ́run tá à ń pè òun náà ni ká máa ṣàdúrà síbẹ̀ kìí ṣe pé tú láti onígbà tí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wa bá tó gbọ́ àdúrà lẹ́kọ̀ọ́ púpọ̀ àdúrà ṣíṣe ó ní ẹ̀kọ́ eléyìí tó pọ̀. Bákan náà Ọlọ́run ọba àlékiọlá ó wá sọ níparí àyà yẹn pé innahu la yuhibbul mu'tadin dádájú Ọlọ́run nífẹ̀ẹ́ sí gbogbo olùtayọ àlà. Ìgbà táwọn àfáà ń ṣàlàyé nípa àyà yìí wọ́n ní àwo lólùtayọ àlà náà làwọn tó jẹ́ pé tí wọ́n bá ń ṣe àdúrà wọ́n tún máa ń kọjá àyè níbi àdúrà wọn ṣíṣe. A sì rí pé àdìtì ànábì náà gbé wá sallallahu alaihi wasallam nípa wípé téèyàn bá fẹ́ bẹ Ọlọ́run fún nǹkan kan ó bẹ Ọlọ́run fún nǹkan tó pàtàkì èyí àdúrà rẹ̀ sì ní ọ̀sìn gbọ́dọ̀ jẹ́ wà reasonable kìí ṣe pé bóyá ọkàn máa bẹ Ọlọ́run pé Ọlọ́run dákun wọ́n sáré gbàdúrà mi wọ́n sáré ra ráìsì fún mi tó bá ra ráìsì tán wá sowó tó fi ra magí sowó tó fi ra yọ̀ àwọn nǹkan àṣẹ ìyẹn ò sínú gbígbàdúrà kò sínú àdáàbùgbé Ọlọ́run sì máa ń gbàdúrà bí kìí ṣe pé èyí ó bẹ Ọlọ́run pẹ̀lú ọ̀nà tó jẹ́ pé àwa náà mọ̀ pé tó bá fi ọ̀nà ibẹ̀ Ọlọ́run ọ̀nà tí ṣẹ̀ríà Islam tó gbà wọlé ni ìyẹn ló ṣẹlẹ̀ sárákùnrin kan lójú ayé Ànábì sallallahu alaihi wasallam nígbà tí ń bẹ Ọlọ́run ó wá ní Ọlọ́run mo béèrè lọ́dọ̀ rẹ̀ àlìjẹ́nà tó ọba tó wá fún wíwá àlìjẹ́nà tán kó wá jẹ́ pé pẹ̀tẹ́sì eléyìí tí ó ga tó funfun ń ní tó bẹ Ọlọ́run àlìjẹ́nà tó bá ti bẹ Ọlọ́run àlìjẹ́nà tó bá ti wà àlìjẹ́nà tán gbogbo tá a bá ń fẹ́ nínú ọgbà dẹ̀ra yẹn lọ́lọ́run ṣe fún wa àmọ́ ká sọ pé àlìjẹ́nà mo wá fẹ́ jẹ́ kí lè tèmi wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún Ànábì ní ìtayọ àlà nínú àdúrà ni so ibi tá a ti lọ ní pé Ọlọ́run ọba àlékè ọlá ní innahu la yuhibbul mu'tadin òun ò nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tí bá ń tayọ àlà níbi àdúrà ṣíṣe ìtayọ àlà náà ní kéèyàn máa bẹ lọ́hùn àwọn nǹkan tó jẹ́ pé èèyàn gan mọ̀ pé ìrá àsìkò láàrin ní ó jẹ́ ìrá àsìkò láàrin ní ó jẹ́ bákan náà Ọlọ́run ọba àlékè ọlá ó tún jó yánú Suratul Baqara àyà 186 níbẹ̀ Ọlọ́run ọba àlékè ọlá ní ìwà nábì wa idha sa'alaka ibadi anni tí àwọn ẹrú sí èmi Ọlọ́run tí wọ́n bá bi ọ́ léèrè nípa èmi Ọlọ́run pé bó gan lèmi Ọlọ́run ṣe rí ìwà nábì wa máa fún ẹ lésì pé fa inni qaribun èmi Ọlọ́run súnmọ́ gan mo súnmọ́ kálukú ujibu da'wata da'i idha da'ani gbogbo ẹni tó bá pè mí èmi Ọlọ́run a máa gbàdúrà wọn nígbà tó bá ti pè mí àmọ́ májẹ̀mú rẹ̀ náà ni pé falyastajibu li kéńtọ́ náà kọ́kọ́ jẹ́ pè mí Ọlọ́run náà ìwọ náà jẹ́ olùgbàgbọ́ òdodo nítọ́lọ́ ní ọ̀sẹ̀ máa ṣe nítorí ọmọ dédé ẹ̀ so Ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run sọ fún báwọn pé kó sọ fún wa pé falyastajibu li káwa náà dọ́lọ́n lò wal yu'minu bi kán sì nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run a jẹ́ pé mùmínì ní ó pè Ọlọ́run tọ́lọ́run ọba àlékè ọlá tí ó sọ pé òun ní tí ò ní sọ pé òun ò ní gbàdúrà rẹ̀ mùmínì ní máa ń pọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ Ọlọ́run wa ní la'allahum yarshudun tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ wọ́n rí ìtọ́sọ́nà Ọlọ́run tàbí Allah subhanahu wa ta'ala kó mọ́ sáà gbàdúrà ẹni kọ̀ọ̀kan wa bákan náà nínú Suratul Namli Ọlọ́run ọba àlékè ọlá ní amman yujibul mudtarra idha da'ah tàlẹ́ni náà tó lè dálò ẹni tára ní nígbàtí nira bá bẹ̀rẹ̀ sí
tálẹ́ni tó lè gbàyàn kúrò nínú ìṣòro, tálẹ́ni tó lè làyàn kúrò nínú ìnira ilé tó gáyátà. Tá bá lọ sí àwọn oríṣiríṣi ilé ìwòsàn, a rí pé oríṣiríṣi àdánwò níbẹ̀. Ọlọ́run kó mọ́sá ìlà wa. Kò sẹ́ni tó lè làyàn kúrò nínú ìnira tẹ́ẹ̀dá bá bọ́ sí tó tayọ Allah subhanahu wa ta'ala, kò sí ń tàn. Ó dẹ̀ lómi ò tún wọ́n sí dókítà ẹ̀dàkọ̀ ẹ̀sánù mi, kò sí ń ta fẹ́ sí ọwọ́ Ọlọ́run náà ló wà. Ọwọ́ Ọlọ́run náà ló wà, bó ṣe rí náà nù. Dókítà gan kò ní agbára àti fúnyàn lálàáfíà, ìgbìyànjú náà ń ṣe. Ọlọ́run wà ní kẹláwá ní wa yakshifu su' tí ó tún ní kápá àti lè ká burúkú fẹ́dà tó tayọ Ọlọ́run. Kò sẹ́ni náà tó lè ṣe tó tayọ Ọlọ́run. Ńlá fi gbọ́dọ̀ máa bẹ Ọlọ́run ní gbogbo ìṣesí tá bá wà, gbogbo àwa náà ṣòro ní àmọ́ bẹ Ọlọ́run. Kódà tí bá tó ń dùn fún wa gan ni a tó máa bẹ Ọlọ́run pé Ọlọ́run bí ṣe ń dùn yìí o, mọ́mọ́ fi aburú gbẹ̀yìn rẹ fún wa. Ẹ̀rù gbọ́dọ̀ máa bàyàn bẹ́ẹ̀, torí pé kò sí bẹ́yìn ó sì máa bẹ Ọlọ́run tí ò ní rí àpẹẹrẹ gbígbàdúrà tó bá ti bẹ Ọlọ́run lọ́nà tó yẹ kó fi gbà bẹ Ọlọ́run, yóò rí bí ó ti máa ní òmà. Bákan náà, àdíta Nabi sallallahu alaihi wasallam ilé tí a fáwọn Nu'man bin Bashir tí wọ́n gbà wá látọ̀dọ̀ Nabi, Imam Abu Dawud gbé jáde nínú tírà wọn àti Tirmidhi, wọ́n ní hadisi tí ó dá tó lálàáfíà ni. Wọ́n lá Nabi sọ pé ad-du'a huwa al-ibada, àdúà ṣíṣe tá a bá ń sọ pé ẹ lọ mú ìjọsìn wá, àdúà gẹ́gẹ́ ni. Torí pé tẹ́ bá ń wo gbogbo onírànràn ìjọsìn tá ń ṣe fọ́lọ́run, a rí pé pípè náà ló pọ̀ jù mẹ́. Tó ní Ànábì fi sọ pé àdúà gẹ́gẹ́ ń ìjọsìn. Bọ́ bá ń bẹ̀rù Ọlọ́run nísìn, tọ́wọ́n pé kọ́lọ̀ kí kó má fa burú sí ọ, kí ni tọ́wọ́n rẹ̀ kà sọ́dọ̀ rẹ̀, àdúà náà ni. Tọ́ bá wò pé Ọlọ́run dákan mo gbára lé ọ, kọ́mọ́sà ìtó mi, tàwákùlù, má fi jẹ́ ká burú kẹ́kẹ́ ṣẹlẹ̀ sí mi, àdúà náà ni. Ẹ̀tì nígbà gbogbo àwọn onírànràn al-inaba, istighatha, gbogbo àwọn ànàwáwù al-ibadat tó wà, a rí pé pípè náà ni ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kó sínú. Nabi sallallahu alaihi wasallam fi sọ pé àdúà ṣíṣe huwa al-ibada, òun gẹ́gẹ́ ní ìjọsìn. Bóò ni Mùsùlùmí ó ṣe wà tí ó lóhun ní pé Ọlọ́run? Bóò ni Mùsùlùmí ó ṣe wà tí ó mọ̀ wípé kò sí òun ti ṣàdúà àdúà òun gbà? Bóò lọ sí mọ̀ pàdúà rẹ̀ gbà? Ó lè sọ pàdúà rẹ̀ gbà torí pé Ọlọ́run ò sí gàgà bí ṣe ń gbà àdúà fún ọ. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam inú hadith ilé tó fẹsẹ̀ múlẹ̀, Ànábì jẹ́ yá pé ọ̀nà mẹ́ta lọ́lọ́run ń gbàdúrà ẹ̀dá. Àkọ́kọ́ ń bẹ̀ ní kó jẹ́ pé ń tá ń béèrè lọ́dọ̀ Ọlọ́run, à ń béèrè kọ́lọ́n kọ́lé fún wa ó kọ́, à ń béèrè pé kọ́lọ́n kó fi sọ rẹ sọ wa ó sọ wa, à ń béèrè ọmọ lọ́dọ̀ Ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn oríṣiríṣi nǹkan tá a máa ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run sí. Bá a ṣe bẹ Ọlọ́run fún nǹkan tá a ń bùkátà sí tọ́lọ́run bá ṣe báwọn, ara ọ̀nà tọ́lọ́run ń gbàdúrà sí ni. Ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ní pé a máa bẹ Ọlọ́run fún nǹkan ń tá ń bẹ Ọlọ́run fún ó lè mọ́ tó a lọ́wọ́, àmọ́ àwòká a ṣe ń ṣàdúrà ọ̀tọ̀ ní tá ń bẹ Ọlọ́run fún, ọ̀tọ̀ ní nǹkan tí ń ṣẹlẹ̀. Ànábì ní ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ni pé ìmọ̀ kó jẹ́ pé aburú kan ń bọ̀ tí ó hàn sí mi tí ó hàn sẹ́yìn, a sì ń bẹ Ọlọ́run. Àdúrà táwọn ṣe ń lọ Ọlọ́run ó fi ṣe ìdábòbò aburú náà táburú yìí ò fi ní ṣẹlẹ̀ sí a. So ibo la mọ̀ tọ́lọ́run gbàdúrà sí. Ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta tọ́lọ́run tó ń gbàdúrà sí tá Ànábì sallallahu alaihi wasallam bí ó yé wa ni pé ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta ni pé èyí ó mọ bẹ Ọlọ́run ìmọ̀ kó jẹ́ sí pé Ọlọ́run ó wo àdúrà yẹn yóò wá kó gbẹjọ fún yàn tó bá di jáde kìyàmà yóò fi sàn yàn lẹ́sàn. Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tọ́lọ́run ti ń gbàdúrà náà nù. Èwo la mọ̀ tí Ọlọ́run gbàdúrà sí. So kò dá wa lójú ká wá sọ pé òun sì wọ́n bẹ́lọ́n láti jọ́ títí bẹ́lọ́n Ọlọ́run ò sin tí ń wá fún mi, àbó lọ sí mọ̀ pé ò sin tó ń wá fún wa. Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ṣé ó hàn sí wọ lọ́nà tá Ànábì lọ́lọ́mọ fi ń gbàdúrà sallallahu alaihi wasallam. Bákan náà ń tá fi mọ̀ pé àdúrà ṣíṣe ó pàtàkì púpọ̀ àti pé Ànábì sallallahu alaihi wasallam tọ́lọ́run lóhun ti forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ́ gan, ma taqaddama min dhanbihi wa ma ta'akhkhar, èyí tó ti ṣe síwájú nínú ẹ̀ṣẹ̀ àti èyí tí ó tún padà máa ṣe Ọlọ́run náà ti forí rẹ̀ jẹ́. Ànábì gan máa bẹ Ọlọ́run sallallahu alaihi wasallam. Tó wá fi wá lè mú Ànábì tí ń bẹ Ọlọ́run táwa lè mẹ́ta lẹ́yìn táwa ò fi bùkátà nǹkankan níwájú Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ó lè fi àsìkò
bí wákàtí 5 ó lè máa fi tẹ fóònù tí ò ní sùn ẹni kó kàn jókòó kó ṣàdúrà ọgbọ̀n ìṣẹ́jú lásán 30 minutes ó lè máa sùn tí ó máa tó gbé ó tó tún lè mọ́ tí ó wí gan ó ti ṣàdúrà 30 minutes lélò ó dẹ̀ lómi ò lè ṣàdúrà 10 minutes mo ti ṣàdúrà ó ti ẹ̀mọ́ tí mo fẹ́ wí mọ́ bó lọ́ọ́ sí ní mọ́ tó fẹ́ wí mọ́ àmọ́ ó lè tẹ fóònù wákàtí 5 ó wà ń bẹ̀ kò ní sùn tó bá jẹ́ pé géèmù náà ní ọmọ gbá ni ìrọ̀rùn ni yóò bá dé ń tàà fi ń ṣe ra wa ló pọ̀ jù kò sí béèyàn ṣe lè wà láyé tí ò ní ní nǹkan tí ń lé bí ò bá ti ẹni tó ń lé ṣẹmọ̀ pé ẹni tí ò bá mọ tí ń ṣe ni ò ní ní tí ń lé àmọ́ ká ti wá sọ pọ̀ ní tó ń lé nǹkan kan sáà máa lé ọ gbọ́dọ̀ máa bẹ lọ́n lórí àlámọ̀rí eléyìí tí ó dojúkọ àti yìí tí ìwọ gan ń páyà lórí ẹ̀. Ànábì sallallahu alaihi wasallam nínú àdísì tí Aisha gbà wá ó ní kana Rasul sallallahu alaihi wasallam yastahibba aljawami'a min ad-du'a tánàbí bá fẹ́ bẹ̀lọ́n ànábì ṣàdúrà pé yóò máa wá bẹ̀lọ́n lẹ́yọ kọ̀ọ̀kan tí ó bá bẹ̀lọ́n yóò bẹ̀lọ́n ládùúà ilé tí ó kún tó pọ̀ sínú ni jawami'a min ad-du'a wa yad'u ma siwa dhalik ànábì ṣe ní tó bá ti lè yàtọ̀ síbẹ̀ ànábì ṣe ànábì ò ní ní Ọlọ́run ẹ mọ̀ pé lápẹjú oúnjẹ kí ní Ọlọ́run dákun mọ́sá ìfún mi lálàáfíà Ọlọ́run mọ́ fàìsàn sí mi tẹ̀yàn pé mo ti bẹ̀lọ́n lódìdí wọ́n ní Ọlọ́run dákun ojú mi mọ́jẹ́ nǹkankan ó ṣe Ọlọ́run etí mi mọ́jẹ́ nǹkankan ó ṣe imú mi mọ́jẹ́ nǹkankan ó ṣe ẹnu mi àwọn mi kó máa kálẹ̀ ọkọ̀ kan sẹ́mọ̀ bí ọtí ní Ọlọ́run dákun fún mi lálàáfíà ó ti kó gbogbo ẹ sínú bá nàbí ṣe máa ń bẹ̀lọ́n ti ẹnu ànábì ò ní máa bẹ̀lọ́n kó máa wá yọ ẹyọ kọ̀ọ̀kan pọ́ìntì ẹyọ kọ̀ọ̀kan nígbà tí ìṣe pé bóyá ṣé èèyàn tiẹ̀ ló fẹ́ pé ẹni tí ó jẹ́ olórí wa gan nínú ayé ó fẹ́ béèrè nǹkan lọ́dọ̀ rẹ̀ pé kí ni tó fẹ́ wà ní ẹ dákun tí mo kàn fẹ́ jẹ́ ṣe fún mi náà ni pé bọ́jẹ́tì pé mo fẹ́ jẹ́ kàn kọ́ bóyá 5 bedroom flat fún mi ṣẹ̀fẹ́ ti sọ fún àmọ́ látọ̀jú oṣù kan wá déwájú ẹgbẹ́ ní ẹ dákun tí mo fẹ́ jẹ́ ṣe ni pé mo fẹ́ jẹ́ ra blọ́ọ̀kù yẹ́ bí 3,500 ẹwà ra 20 iye báyìí ẹwà bá ń ra kíní ẹmà òun kò mọ̀ wípé ọ useless ọmọ tó ń ṣe ó wọ́n ṣe sásìkò lófò ní tó bá dé stage kan ẹwà tó bá mi wá irin tí wọ́n fi ṣe ṣọ́tà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹmà wà ní láì mọ́tàlù láàrínà àpèjúwe tó lọ́n gba ju gbogbo tẹ́lẹ̀ ń lọ ọba tó dá wa tó jẹ́ sí àwọn tó ń pè Ọlọ́run pọ̀ àwọn tó ń pè Ọlọ́run wọn pọ̀ bọ́ bá ṣe lè mú Ọlọ́run pè sí wọ́n ṣe mọ́ kì sí náà lọ́lọ́run ṣe fún ọ ní tán wa Ọlọ́run lọ́wọ́ adéwájú ẹ tó máa ṣe àsìkò lóbò tí tó máa ní Ọlọ́run dákun magí tó tán lé dákun bùhásírì ilé máa rówó ayọ̀ ilé ẹlòmí ò mọ́ bá ṣe ń bẹ lọ́n fa wàláì ọwọ́ àmọ́ lọ́lọ́wọ́ gbàdúrà rẹ nígbà tó ọmọ bá ṣe ń bẹ lọ́n ọmọ àdúrà sí tó là Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní Ànábì a máa sọ àdúrà lódìdí ni tó bá ṣe lódìdí ó ti kó gbẹ tán sínú ìyẹn ló fà á tí àfáwà àgbà Anas bin Malik radiyallahu ta'ala anhu nínú àdíthì ilé tí wọ́n gbà wá wọ́n lá Nabi sallallahu alaihi wasallam kana aktharu du'a'i Nabi sallallahu alaihi wasallam Allahumma atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar pé àdúrà Nabi ilé tó pọ̀ jù sí máa ń ṣe ní pé Olúwa atina fid dunya hasana gbogbo tí ń jẹ́ ìran dáadáa nílé ayé mọ́sá ìfọwà sẹ́gbé dáadáa ibi tó fẹ́ ronú sí àti ibi tó lè ronú dé tó jẹ́ dáadáa Ọlọ́run sáà máa ti ń jẹ́ dáadáa jù á lọ Ànábì ó kàn ní Ọlọ́run gbogbo tí ń jẹ́ ìran dáadáa lé ayé ṣe fún wa wa fil akhirati hasana gbogbo tí ń jẹ́ ìran dáadáa alkiyama ṣe fún wa wa qina adhaban nar wà là wá sọ wa kúrò níbi ìyáná sẹ́wọ̀n pa Ànábì ti gbọ́ àdúrà kò sí àdúrà téèyàn fẹ́ ṣe tí ò ti kó sínú ilé ń lẹ́fì rí àwọn tó bá jẹ́ olùmọ̀ nípa ẹ̀sìn Islam wọ́n yé sásìkò lófò inú owó tẹ́ ẹ̀rí táwọn àfá máa ń pa pé nawmu alimin afdalu min ibadati jahili táfà bá sùn ẹ̀kọ́ tí ó fi sùn ẹ̀kọ́ mímọ̀ ni ohun tó sùn ó lọ́lá ju ìjọsìn táláìmọ̀ kan sí lọ àwọn faláìláìlá 1 million tá ń bí ọ̀sẹ̀ àfá tó sùn bó ṣe sùn ìmọ̀ ló fi sùn pẹ̀lú ìmọ̀ tó fi sùn yóò tó máa gbaládá ìwò tó wá ní gbaládá pẹ̀lú àsìkò tó ń ṣe lófò so ẹwọ dédé bá nàbí ṣe akọ aláyẹlẹ́kọ̀ọ́ nínú àdísì tí Anas gbà wá pé Ọlọ́run gbogbo tí ń jẹ́ ìran dáadáa ayé ṣe fún wa gbogbo tí ń jẹ́ ìran dáadáa alkiyama ṣe fún wa wà là wá kó ń bi ìyáná ó tán kí là tó wá tó bìbá lọ sallallahu alaihi wasallam a rí pé ara àwọn ẹ̀kọ́ bá ṣe ń ṣàdúrà náà ní tánàbí náà máa ń ṣe àdísì yẹn bẹnu Bukhari àti Muslim
Imam Muslim wá mú àlékún ọ̀rọ̀ wá látọ̀dọ̀ Anas bákan náà nínú ẹgbà wá mi wọ́n ní Anas jẹ́ ẹni tó jẹ́ pé òun náà máa ṣàdúà bá Nábì ṣe máa ń ṣe pé tó bá fẹ́ bẹ Ọlọ́run kankan kì í kọjá pé kó kàn ní Allahumma rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar wọ́n lánàá sí a máa ṣe bẹ́ẹ̀ pé gbogbo àdúrà tó bá fẹ́ bẹ Ọlọ́run ó ti parí ẹ̀ sínú rẹ̀. Bákan náà wọ́n gba hadithi wá látọ̀dọ̀ Ibn Mas'ud radiyallahu anhu wọ́n ní Abdullah ibn Mas'ud sọ pé Ànábì sallallahu alaihi wasallam ń tí máa ń ṣe nínú àdúrà rẹ̀ nínú ẹgbà wá sí Ibn Mas'ud wọ́n lá Ànábì ní Allahumma inni as'aluka al-huda Ọlọ́run ń béèrè lọ́dọ̀ rẹ̀ ìmọ̀nà fọ̀nàmà mi ẹni tọ́lọ́run bá ti fọ̀nàmà ó ti sórí ayé àtàkìyàmà wàtúkọ̀ nítorí wọ́n béèrè lọ́dọ̀ wọn Ọlọ́run ìpayà inna akramakum inda Allahi atqakum ẹni tó jẹ́ alápọ̀nlé jù lọ́dọ̀ Ọlọ́run náà lẹni tó bá jẹ́ olùpayà Ọlọ́run. Ànábì tó ń béèrè lọ́dọ̀ Ọlọ́run pé kóun lè jẹ́ ẹni tí ó payà Ọlọ́run wal afafa wal ghina òun tó wá ń béèrè lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́run sí òun lẹ́ni tí ó lámojú kúrò tí ó lójú àmúnà níbi àwọn nǹkan tó jẹ́ sí pé ọ̀rọ̀ ọwọ́ àwọn èèyàn ní òní jó lójú kòkòrò wal ghina wọ́n ń béèrè lọ́dọ̀ Ọlọ́run kó rọ̀ òun náà lọ́rọ̀ kó má ṣe lẹ́ni tó jẹ́ pé yóò máa gbé bùkátà sásásá lọ bá àwọn èèyàn a rí pé ẹ̀kọ́ àdúrà ṣíṣe nù àwọn náà sì gbọdọ̀ dímú látara Ànábì sallallahu alaihi wasallam torí pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana àríkọ́sí tó dá àtàrà òjíṣẹ́ Ọlọ́run láti rí sallallahu alaihi wasallam tàbí Allah subhanahu wa ta'ala ó mọ́sá ìgbàdúrà ẹni kọ̀ọ̀kan wa ibi tó ẹni kọ̀ọ̀kan wá kù sí Ọlọ́run kó mọ́sá ìbáwà tún ibẹ̀ sí. الحمد لله ثم الصلاة والسلام الأتمان الأكملان على رسول الله وعلى آله وأصحابه أهل الله أدوك يفهم الله سبحانه وتعالى أترى عليكم إغفار النبي صلى الله عليه وسلم gẹ́gẹ́ bí àlàyé ilé tí a ń bábọ̀ fúnra wa nípa wípé mùsùlùmí ìfàdúrà ṣeré ẹgbẹ́ nínú àwọn òwe táwọn àfáà máa ń pa wọ́n ní àdúàú sayful mu'min àdúà ní dá mùmìní ò ní dá méjì tó lè fi jagun ju àdúà lọ. So àdúà wá ní agbọ́dọ̀ pàtàkì rẹ̀ àdúà ní agbọ́dọ̀ mójútó agbọ́dọ̀ lákòólékẹ́ pẹ̀lú ẹ̀ ìyẹn fàdúà sí. Àdísì eléyìí tí wọ́n tó gbà wá látọ̀dọ̀ Ànábì eléyìí tí àfáwà Tariq ibn Ashiyam tí wọ́n gbà wá ó ní kana rajul min Aslam ọkùnrin kan nínú àwọn Bani Aslam allamahu nabi sallallahu alaihi wasallam àwọn àfáà kan nínú àwọn tó gba Islam ní tẹ́kẹ́ sí Bani Aslam so nínú sharh hadith wọ́n ní ọkùnrin kan nínú àwọn tó jẹ́ pé ó gba Islam allamahu nabi sallallahu alaihi wasallam as-salah Ànábì kọ́ níbò ní ó sì máa kírun ẹgbàwá kan nínú ọ̀rọ̀ àwọn àfáà wọn lánàbí kọ́ ní bí ó sì máa ṣàdúrà sẹ́wọ̀n pé as-salatu lughatan bi ma'na ad-du'a as-salatu nínú èdè ìtumọ̀ rẹ̀ náà làdúà àmọ́ níbi wọ́n wá ní Ànábì kọ́ nírun kàwí bẹ́ẹ̀ thumma amarahu an yad'uwa bi ha'ula'i kalimat lẹ́yìn ìgbà yẹn Ànábì wá tó pa láṣẹ pẹ̀lú pé tó bá fẹ́ bẹ́lọ́n kó máa bẹ́lọ́n pẹ̀lú àwọn gbólóhùn wọ̀nyí kí wá làwọn gbólóhùn náà Ànábì wá ní Allahumma ighfirli kọkùnrin yẹn sọ pé Ọlọ́run foríjì mi warhamni Ọlọ́run ṣàánú mi kẹ́mi wahdini Ọlọ́run fi mí mọ̀nà wa'afini Ọlọ́run fún mi ní àlàáfíà warzuqni wá pèsè àzìkí fún mi. Imam Muslim ló gba hadith yẹn wá a rí pé ta bá ronú sí àwọn hadith yìí àwọn àdúrà tí wọ́n ń sọ àwọn àdúrà tó kó nǹkan tó pọ̀ sínú ni nígbà tí wọ́n bá ní Ọlọ́run foríjì mi tó bá rá foríjì Ọlọ́run kí ló tó kù ẹni tọ́lọ́ bá sì foríjì inna Allaha ghafurur rahim ìmọ̀ ń tẹ̀lera wọn tọ́lọ́ bá foríjì yàn yóò kẹyàn èèyàn lè foríjì yàn èmi ò tí ì rẹni tó yẹ pé ọ̀sẹ̀ lẹ́sẹ̀ bàǹtàbàǹtà bóyá ọdì fíìmù ẹ̀ lápèjúwe ọgbókọ rẹ jẹ́ ọbẹ̀rẹ̀ sí ní sọ tí ò dá nípa rẹ̀ nígbà tó wá padà wá yá ọwá lọ túbá lọ sọ́dọ̀ rẹ̀ pé dákun ẹ foríjì mi ìmọ̀ ní ìmọ̀ pé bó ṣe rí nù nígbà wá lọ bá tó wá ní ó dá mo foríjì ọ ìgbà tó wá ń lọ adúgbò ṣe dì fíìmù ẹ̀ tán ìwà ní ilọ́ọ̀sì tí ń lágbà láàrin ìmọ̀ mú lọ fláàtì kan tó wá ń bẹ́ẹ̀ mo bọ̀ papọ̀ mọ́ Ọlọ́run ní máa ń foríjìyàn tí ó tún wá kẹ́yàn tẹ́dà bá foríjìyàn yóò kẹ́ foríjìyàn ni kódà lọ́pọ̀lọpọ̀ gbà
èèyàn máa ń forí jìyàn ní ṣùgbọ́n ní gbàgbé tó ṣe ẹ̀kọ́ kan tí kìíní yẹn bá gún yíwá bí ìjọmọ nìyàn ó tó máa gbé ẹ̀kàn ní kìíní ó ti dá ọjọ́ sí mi lẹ́mìí àmọ́tọ̀ musa mójú kúrò fún ṣá àmọ́ kìíní yẹn ó tó máa gún yíwá ọlọ́run lọ́ba tí máa ń forí jìyàn tí ò ní wòye sí gbogbo tó ti ṣe síwájú. So ànábì wa ní kọkùnrin yẹn bẹ lọ́n pé ọlọ́run forí jì mí warhamni ọlọ́run kẹ́mi wahdini fi mímọ́ náà gbogbo àwọn àdúrà yìí tó pàtàkì púpọ̀ ní tá gbọ́dọ̀ mójútó táwọn náà gbọ́dọ̀ máa fi bẹ lọ́n ẹni tọ́lọ́run bá ṣe gba àwọn nǹkan yìí fún ọlọ́run ti bless ẹ̀ láyé àtàlùkìyàmà wa'afini warzuqni kéèyàn wíbẹ̀ nínú ẹgbà wa mi tọ́ríkì yẹn náà ló gbà wá wọ́n ní ó gbọ́ ànábì ní sallallahu alaihi wasallam nígbà tó wá gbọ́ ànábì wà àtàrò rajul wọ́n lọ́kùnrin kan ló wá bá ànábì sallallahu alaihi wasallam ọkùnrin yẹn wá sọ pé èyí sí ọlọ́run kayfa aqul hina ashhanu rabbi bó ni mo ṣe fẹ́ máa bẹ lọ́n tí n bá fẹ́ máa béèrè nǹkan lọ́dọ̀ ọba tó dá mi ọkùnrin ló dìdí wá bẹ ànábì bá pé bó ádàbù wo ẹ̀kọ́ wo ọ̀nà wo mo lè fi bẹ lọ́n tí n fi rí gbàdúrà lọ́dọ̀ ọlọ́run wọ́n lánàbí sallallahu alaihi wasallam wá sọ fún ọkùnrin yẹn pé kúl sọ pé Allahumma ikfirli ọlọ́run foríjì mi tẹ́mùgbẹ́ni tó bá foríjì yàn tọ́lọ́run bá ti foríjì yàn gbogbo tó máa ń béèrè lọ́dọ̀ rẹ̀ ọ̀ lẹ́sẹ̀ lọ́dọ̀ rẹ̀ gbogbo tó bá béèrè náà ní mọ̀ sí fún ọ tó bá ti lè rí ìyọ́nú ọlọ́run ti tán kọ́lọ́n kó mọ́sá ìyọ́nẹ́sẹ́ ní kọ̀ọ̀kan wa warhamni wa'afini warzuqni fa inna awla'i tajma'u laka dunyaka wa akhiratak ànábì ní tọ́ bá ti lè ṣe eléyìí tọ́ sì rá foríjì ọlọ́run gbogbo àwọn gbélé lápapọ̀ yóò sì kó orí ayé àti tàlìkìyàmà jọ fún ọ orí ayé àti tàlìkìyàmà yóò pàdé lára rẹ sallallahu alaihi wasallam. Bákan náà níparí àdífì ilé tí àfáwà Abubakar Siddiq tó jẹ́ àkọ́kọ́ àrólélẹ́yà Nabi sallallahu alaihi wasallam wọ́n dìdì lọ bá Nabi ní sallallahu alaihi wasallam wọ́n wá ń sọ fún Nabi pé yóò sí ọlọ́run annimni du'aan ad'u bihi fi salati wa Nabi kọ́ mi ní àdúà kan tó jẹ́ sí pé òun máa fi bẹ̀lọ́n tí má ti lè wà lórí ìrun ní ma kí wọn lọ́wọ́ máa fi bẹ̀lọ́n kọ́ọ̀lá Ànábì wá sọ fún Abubakar Siddiq tó jí ọ̀rẹ́ rẹ̀ pé kúl Allahumma ìwọ Abubakar máa sọ pé olúwa ò inni zalamtu nafsi zulman kathira pé ọlọ́run mo ti ṣe àbòsí ẹ̀mí ara mi ní àbòsí eléyìí tó buhaya tó pọ̀ wala yaghfiru dhunuba illa ant kò sí sẹ́ni tó lè ṣàmójúkú gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́dá bá ṣẹ̀ tó tayọ ọwọ́ ọlọ́run ẹ máa wo àdúrà tá Nábì ń kọ́ Abubakar ó wá ní kó sọ pé faghfirli ọlọ́run foríjì mi maghfiratan min indik ní àforíjì eléyìí tó jẹ́ pé àtọ̀dọ̀ rẹ ló ti wá ẹ̀tí gbà àforíjì tó jẹ́ tàtọ̀dọ̀ wọn ọlọ́run gẹ́gẹ́ warhamni ọlọ́run wá ṣàánú mi kẹ́mi innaka antal ghafurur rahim tó ń dádájú ìwọ ọlọ́run ìwọ ọlọ́ba tí ma ń foríjì ẹ̀dá tó bá foríjì ẹ̀dá tán lọ ma ń kẹ́ ẹ̀dá a ń bí Allah subhanahu wa ta'ala nínú àánú ẹ̀ nínú bí ó ṣe tó ọlọ́run kó mọ́sá ìgbàdó ẹni kọ̀ọ̀kan wa kó mọ́sá ìforí ẹ̀ṣẹ̀ gbogbo kálukú jìn wá ká tó wá kú ọlọ́run dákan gbogbo tí ń jẹ́ ìran pé à ń ṣe ọlọ́run eléyìí tí wọ́n máa fi ń bíyàn nínú sàárè ọlọ́run dákan mọ́sá ìmójúkò fún gbogbo wa ọlọ́run dákan mọ́sá ìṣàánú wa gbígbàdúrà eléyìí tí ó bù àyà tó tóbi eléyìí tí ó gara dáadáa ọlọ́run dákun mọ́sá ìsífẹ́ ní kọ̀ọ̀kan wa bá ti ń pè ọlọ́run dákun má dásà ìmọ̀ dáwà lóhùn mọ́sálá ìsọpọ̀ dáwà lóhùn ìyẹn ló fà á àwọn ẹ̀kọ́ gbígbàdúrà àyè ni ò gbà wá láti débẹ̀ ara rẹ̀ náà ní ká jìnà sí gbogbo nǹkan tá máa jẹ tó bá jẹ́ haram ká jìnà sí nǹkan tá máa mú tó bá jẹ́ haram ń tá máa wọ̀ tó bá jẹ́ haram ká jìnà sí ìyẹn ni àdíṣe ọkùnrin tá ti mọ̀ tó ṣe ìrìn àjò tó pẹ́ ó wá bẹ́lọ́n eruku ti bò ó ti lálà sí ní ìrìn àjò yẹn ó wá káwọ́ méjì sókè pé ya Rabbi ọlọ́run ní tí ń bí ọ lórí mọ́sá gbàdúrà mi ànábì wọ́n fún wa pé wa mat'amuhu haram àmọ́ tí ń jẹ ọ̀nà gbàjẹ́ rẹ̀ ọ̀nà haram ni wa mashrabuhu haram ọ̀nà tí ń gbà mú ọ̀nà haram ni kódà wà mọ̀ ìbáṣuhu haram ọ̀nà tí ń gbà wọṣọ haram ni wà gudhiya bi haram kódà haram tó ní àwọn òbí rẹ̀ fi rí dàgbà fa anna yustajabu li dhalik bó lọ́lọ́n ṣe fẹ́ gbàdúrà rẹ̀ ibẹ̀ làwọn àfáà ti yọ pé a jẹ́ sí àwọn nǹkan tí máa ń dènà àdúrà náà ni kéèyàn ṣọ́ra láti máa ṣe
tá a bá ti lè ṣọ́ra láti máa ṣe àájú àdúrà níwájú ọlọ́run tá à ń bi ọlọ́run nínú àánú rẹ̀ kó mọ́sá ìgbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa gbogbo tọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa kù sí ọlọ́run dákun mọ́sá ìbá wa tó bẹ̀ sí gbogbo tí ń dùn wá tá à lé bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan sọ àyàfi ọlọ́run dákun mọ́sá ìbá bí a gbogbo bùkátà wa bùkátà táyé àti tàlùkìyàmà ọlọ́run dákun mọ́sá ìbá bí a rẹ̀ gbogbo aboyún ayé lápapọ̀ ọlọ́run dákun bá ẹ̀sùn wọn kalẹ̀ láyé àtàláfíà gbogbo àwọn abiyamọ ọlọ́run dákun bá tọ́jú ọmọ wọn gbogbo àwọn tí wọ́n ń rawọ́ raṣẹ́ sọ́lọ́run tí wọ́n ń bẹ lọ́wọ́ ọmọ alálùbáríkà ọlọ́run dákun mọ́sá ìjogún ẹ̀fẹ́ nìkọ̀ọ̀kan wọn àwa tọ́lọ́run ti bùn lọ́mọ ọlọ́run dákun má lù wọn pa máa lọ́wọ́ ọlọ́run dákun bá tọ́jú wọn sí wọn lọ́mọ alálùbáríkà sí wọn lọ́mọ tí ó yàn tí ó yanjú sí wọn lọ́mọ tí ó wúlò fún àwùjọ tí ó wúlò fún Islam lápapọ̀ ọláìpé méjì rẹ̀ ọlọ́run gbogbo òkú mùsùlùmí mọ́sá bá kẹ́ wọn bá foríjì wọn àti wọn bẹ nínú kẹnu wọn bá ṣàlékún ìkẹ́ wọn àwọn tọ́rọ̀ wọn kù díẹ̀ káàtó bá mójúkò fún wọn ọláìpé méjì rẹ̀ ọlọ́run gbogbo àwọn tí wọ́n wà nílé ìwòsàn ọlọ́run dákun bá ṣe dókítà wọn bá wa fún wa ní àlàáfíà eléyìí tó jẹ́ pé àìsàn tó ní padà sára wọn àwọn táwọn gbé ti ákiri náà ọlọ́run dákun má dáwà dùbúlẹ̀ àìsàn ọláìpé méjì rẹ̀ ọlọ́run à ń fi ọlá abọ́ ṣe tó àfẹ́ ń bí orílẹ̀-èdè wa Nàìjíríà mọ́sà ìfi alọ́kànbalẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà ọlá pé kò sẹ́ni tó lè ṣe àyàfi ọlọ́run mọ́sà ìfi alọ́kànbalẹ̀ ìlú wa Kwara ń bọ̀ lókè ń bọ̀ ńlẹ̀ ọlọ́run dákun mọ́sà ìfi alọ́kànbalẹ̀ gbogbo wàhálà ilé tí ń ṣẹlẹ̀ tá ń gbọ́ ilé tí ń súnmọ́ wa ọlọ́run dákun mọ́sà ìlà wa kò ń bi fìtínà ń jí nígbé wọ́n jà bọ́ sọ́wọ́ tọmọtọmọ tẹbí tara ọlọ́run dákun mọ́sà ìsànú wa wọ́n fi sọ̀rọ̀ ẹ̀ṣọ́ wa aqulu qawli hadha astaghfirullahi li wa lakum qumu ila salat yarhamukumullah.